Èèyàn lé mo mọ̀ pé gbogbo yín ti ń dúró di update mo wá fún yín ní update ní lóní rẹpẹtẹ ilé ayé yìí ó lágbára o àfi k'Ọlọ́run máa ṣàánú wa o Ọlọ́run á máa fìṣọ́ ẹ̀ṣọ́ wa o Ọlọ́run á máa wà pẹ̀lú wa ọ̀sẹ̀ tuntun èyí á tù wá lára o ẹ̀yin èèyàn lé ṣé ẹ rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú chọ́ọ̀chì nígbà tí àǹtí wáyé tó gbọ́mọ wọ chọ́ọ̀chì ẹ ṣáà rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún kábíyèsí congratulations to kábíyèsí once again ọmọ yẹn dẹ̀ ní mo gbàdúrà fún ọmọ yẹn Ọlọ́run á wò Ọlọ́run á dá sí torí ọmọ yẹn ò ṣẹ̀ wá kò sí nǹkan tó ọmọ yẹn ṣe fún wa nǹkan tó ń yà mí lẹ́nu tó ń kan mí lóminú ò ní pé àǹtí yẹn wá gbé ọmọ ilé àǹtí yẹn lọ́wọ́ ṣé àǹtí yẹn wá jẹ́ bíi family kábíyèsí ni mi rírú ẹ̀ rí ṣé àǹtí m jẹ́ bí family kábíyèsí ṣé bí stepmom kábíyèsí ló yẹ kó gbé ọmọ yẹn wọnú church èwo ni ti àǹtí m ẹ̀yin ò rí nǹkan tó ń ṣẹlẹ̀ o ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú church yẹn bóyá ẹ̀dẹ̀ rí bóyá èmi ni mi rí ni bóyá èmi dẹ̀ rí bóyá ẹ̀yin dẹ̀ lẹ̀ rí àti ìmọ̀ ètò afẹ́ sọ sí nǹkan tó yà mí lẹ́nu ni pé ẹ gbọ́ ìgbà tí reverend yẹn ń sọ̀rọ̀ pé kéèyàn ṣọ́ra ẹni tó máa gbọ́mọlé lọ́wọ́ ẹ rí pé ara àǹtí wáyé kò balẹ̀ mọ́ ẹ rí bá àǹtí wáyé ṣe ń gbọ̀n kíá ló fi ọgbọ́n ló fi já ọmọ ẹ̀gbà lọ́wọ́ àǹtí wáyé ilé olórogún àjẹ́ ń pé méjì obìnrin kò dénú ṣé èèyàn fẹ́ máa fi ọ̀rọ̀ ìyálé àtìyàwó èèyàn fẹ́ máa fi ṣe competition nu palace ni. so àǹtí wáyé wọ́n yà fi ọgbọ́n wọ́n yà fi gba ọmọ wọn pápápá lọ́wọ́ àǹtí wáyé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nínú palace bàbá wẹ̀rin ńlá àyàtọ̀ sí yẹn gan èyí náà rí bí àǹtí wáyé bó ṣe lọ bọ́ sórí social media tó ń kọrin ọmọọba kálẹ̀rẹ̀ pọ́ńbáwí Queen Naomi ló ń ta sí gbogbo body language ẹ gbogbo ẹ̀ ló yé wa gbogbo body language ẹ gbogbo ẹ̀ ló yé wa Prince ti pọ̀ nínú palace kò sí nǹkan tó lè halẹ̀ mọ́yàn kan Queen Naomi ò rí ti yín rò rárá Queen Naomi ò rí ti yín rò wọn ní time fún yín orí kí Queen Naomi yọjú àti ẹ̀gbọ́ngàn pé àǹtí wa fashion go wá sí church àmọ́ wá ẹ̀rí kábíyèsí wọ́n smart ìbàjẹ́ wọ́n yà fọ̀pá ránṣẹ́ bàbá oníbàbà wọ́n yà fọ̀pá ránṣẹ́ àwọn ẹ̀gbọ́n kábíyèsí ló lọ síbẹ̀ nítorí pé kí ni àrẹ̀mọ wọn gangan wọ́n ti wá ṣe Thanksgiving nínú church fún Prince ní gbogbo àwọn ọmọ tẹ́ ń bí ọmọọba ni wọ́n àní wọ́n ń ṣọmọọba ṣùgbọ́n kéèyàn kan wá má máa fi ọmọkùnrin kó má máa fi wá alẹ̀ ọmọkùnrin ti pọ̀ jamburata nínú palace Dr. Elizabeth ló tún ti bímọ ọkùnrin yẹn wọ́n tún fobìnrin wọ́n tún fi tẹ́ǹdì ìyẹn tún kọ́ Ọlọ́run Elédùmarè á máa fìṣọ́ ẹ̀ṣọ́ bàbá wẹ̀rin ńlá a máa fìṣọ́ ẹ̀ṣọ́ Queen Naomi a máa fìṣọ́ ẹ̀ṣọ́ kábíyèsí a máa fìṣọ́ ẹ̀ṣọ́ Dr. Elizabeth nítorí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nínú pálásì bàbá wẹ̀rin ńlá ó gba rírò ó gba àdúrà kábíyèsí dẹ̀ ti sọ wọ́n ní pé kó kúrò ní royal manor wọ́n ní káàntì wá kó kúrò nínú royal manor tó wà bí a ṣe gbọ́ wọ́n nígbà táǹtì wá bí tó wá ṣe welcoming party ẹ̀ sí inú palace wọ́n ní ibẹ̀ ló lò sí wọ́n látìgbà yẹn àǹtí wò fẹ́ kúrò ń bẹ̀ bàbá wẹ̀rin ńlá ní kó kẹ́rù ẹ̀ kó kúrò ní royal manor ìpè torí ibẹ̀ yẹn àwọn fi ń gba àlejò àwọn ọba ní ẹ̀dẹ̀ mọ́ pé ibẹ̀ ní Queen Naomi gan máa ń dé sí tí wọ́n bá wá so kí ni ìdí tí kábíyèsí ò fi wá sí inú chọ́ọ̀chì láti wá ṣe Thanksgiving àwọn ọmọ yìí àwọn family wọn ti represent wọn
àwọn family wọn ti represent wọn, ẹ̀gbọ́n wọn wà ń bẹ̀, wọ́n dẹ̀ ti fi ọ̀pá àṣẹ wọ́n ti fi ránṣẹ́. So ọ̀pá àṣẹ yẹn ó represent kábíyèsí náà ni. Ṣùgbọ́n ṣé ẹ rí ẹ̀yin èèyàn lè ṣe rí àwọn àǹtí wa gbogbo yìí, alábòsí ni gbogbo wọn. Mo ẹ̀ṣẹ̀ rí nǹkan tí Queen Naomi tí ojú wọn rí nínú pálásì kábíyèsí nìyẹn. Mo ẹ̀ṣẹ̀ ń rí ni. Even nǹkan tẹ́ bá watch body language wọn, ẹ máa rí pé àbòsí wọn pọ̀, ẹ ń fọwọ́sowọ́pọ̀ lórí ìta ni. Ṣé Queen Naomi ráyè tiyín ni? Queen Naomi tó jẹ́ pé wọn ò ní time fún any of you. So Queen Naomi ò ní time fún yín rárá. Wọn ò ráyè tiyín. Wọ́n dó sórí ọwọ́ wọn ni wọ́n ti mọ̀ ìpálábòsí ní gbogbo yín. Bí ìwọ tiẹ̀ ṣe wá sí inú pálásì yẹn, bóyá o rè pé àwọn èèyàn ti gbàgbé ni, bóyá o rè pé àwọn èèyàn mọrú èèyàn tó jẹ́ ni, ìwọ tó jẹ́ pé o wá gbé sacrifice ni. Ṣé ìwọ ló yẹ kó máa ṣe pepper dem lórí social media láti ẹ̀sẹ̀ pé kábíyèsí tiẹ̀ fún ẹ ní gbogbo táìmù wọn, àbá nítorí kábíyèsí fún ẹ ní táìmù wọn ni. Ọmọ nǹkan tójú ẹ rí, wọ́n ló force ara ẹ̀ gan wá ṣe welcoming party yẹn ni. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá òní kó wá, bá a ṣe gbọ́ ni o. Wọ́n ló force ara ẹ̀ wá ni. Wọ́n láwọn fámílì kábíyèsí ló ń bẹ̀bẹ̀ pé kí kábíyèsí má ṣe bẹ́ẹ̀, pé ọmọ wọn ni ọmọ yẹn, pé ìgbà tí kábíyèsí tó bá ní rárá àwọn ò fẹ́ kó wá, wọ́n ní kò sí nǹkan tí kábíyèsí máa gbà nírú nǹkan máa yẹn, pé ó dẹ̀ máa wà nínú àkọọ́lẹ̀ títí ayérayé ni. Pé so kí kábíyèsí kí wọ́n yọ̀ǹda àǹtí wa kó wá ṣe welcoming back to the palace. Nǹkan tá a gbọ́ nìyẹn. Then yàtọ̀ sí yẹn, ẹ wo ìgbésí ayé àǹtí wa kó jẹ́ pé every time pepper dem. Ẹ mọ̀ pé ńgbà kan náà bó ṣe máa ń post sórí social media nìyẹn every day. Tó ní bàbá kábíyèsí wọ́n ẹ̀ pé táwọn bá tún rí gbogbo àwọn nǹkan tó ń post sórí social media yẹn, àwọn máa bínú, kò dẹ̀ ní fine ẹ̀ easy. Pé so kó stop gbogbo àwọn nǹkan tó máa post sórí social media, pé kí ló fa gbogbo nǹkan tó ń post yẹn. Wọ́n ní bàbá kábíyèsí, wọ́n ní wọ́n wọ̀n ẹ̀ ńgbà yẹn. Òun náà ló tún ti bẹ̀rẹ̀ yìí. Òun náà làǹtí wa tún ti bẹ̀rẹ̀ yìí. Honestly, Queen Naomi ń try o. Ẹlòmíì máa ní kí ni big deal. Tí go through nǹkan tí Queen Naomi go through lẹ́ẹ̀ fi mọ̀ bóyá big deal ni àbí kì í ṣe big deal. Tí go through tẹ́ bá go through ẹ máa mọ̀ pé kò easy. Ọmọ ọdún mélòó ni Queen Naomi tí wọ́n gba gbogbo àwọn ìyálé tó jù wọ́n lọ? Ọmọ ọdún mélòó ni Queen Naomi? Rí gbogbo wọn ni ìyàwó 6 lórí ọmọ kékeré. Àwọn tó dẹ̀ ń gbélé wọn, àwọn ìyá ni. Àwọn ìyá ni wọ́n ń gbélé wọn. Lẹ wá ní pé kí ni big deal? Big deal wà ń bẹ̀ o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, big deal wà ń bẹ̀. Kì í ṣe nǹkan tó easy rárá. Kì í ṣe nǹkan tó easy òní Queen Naomi ń go through. Kì í ṣe nǹkan tó easy. Àfi kí Ọlọ́run Elédùmarè kó máa fi ìṣọ́ ẹ̀, kó máa fi ṣọ́ Queen Naomi, kó máa fi ṣọ́ kábíyèsí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Dr. Elizabeth lẹ́ẹ̀kan sí i. Congratulations to her fún ọmọkùnrin àtobìnrin tí Ọlọ́run tó fi kẹ́ wọn. Àwọn ọmọ yìí wọ́n á ní ọ̀wọ́ rere lẹ́yìn. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún wọn o. Á bá wọn tọ́jú àwọn ọmọ yìí. Àwọn prince wa ti pọ̀, ìbejì ti pọ̀, prince ti pọ̀ nínú pálásì bàbá wẹ̀rin ńlá. Ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ allegedly nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Happy new week to you o. Ọ̀sẹ̀ yìí asọ́yìn sówó, asọ́yìn sọmọ, asọ́yìn sálàáfíà. Máṣọ́lá lórúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí.
òkè ní ọlá yín á máa lọ. Ẹ má gbàgbé prize giveaway wa ó ń bọ̀ lọ́nà ní April 15. Ọlọ́run Elédùmarè aláàánú á ṣàánú fún èmi àti yín o. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín. Ọ̀sẹ̀ àlàáfíà, ọ̀sẹ̀ ìdùnnú ló máa jẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers, gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, 10 like, 10 comment lórí channel wa, gbogbo ẹ̀ lárí. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo yín o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.